Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbà. Àjíǹde ara máa jẹ́ fún wa. Àìsàn ò ní gbé wa ṣánlẹ̀. Kókókó báyìí lára ọ̀tá wa máa le. Fún ẹ̀yin tẹ́ ṣẹ̀ṣẹ̀ ń rí mi ní ìgbà àkọ́kọ́, èmi ni Ọláwálé ọmọ Ewéjẹ́. Ọmọ yín, àbúrò yín tó ń sọ nípa tewétegbò, ìwúlò ewé àtegbò. Kí la lè lò fún? Kí ló ń ṣiṣẹ́ fún? Kí ni ìwúlò ẹ̀? Gẹ́gẹ́ bí mo máa ń sọ, èmi tí ní tòótọ́, ẹ like, ẹ comment, ẹ share. Ẹ share lọ́pọ̀lọpọ̀ kọ́pọ̀ èèyàn kan jàǹfààní ẹ̀, kó lè lọ fáfáfá, kó lè lọ bẹ́ẹ̀ ṣe ń share, á lè máa lọ dáadáa, á máa ka àwọn èèyàn, àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn á máa jàǹfààní. Ẹ comment, mo máa ń sọ pé nǹkan tí ò bá ti yé yín, ẹ béèrè, màá ṣàlàyé. Ẹ like yín yẹn, òun ni kóríyá iṣẹ́ tí mò ń ṣe pé àwọn èèyàn mi wọ́n wò, wọ́n rí, ó dáa. Like yín ló máa jẹ́ kí n mọ̀. Ẹ ṣé mo dúpẹ́ o. So kí mo mú wá nírọ̀lẹ́ yìí, òun ni fún àwa ọkùnrin ló wà. Ṣùgbọ́n àwa ọkùnrin olójú kò mú ò lọ. Ẹ má jẹ́ yọra mi kó bẹ̀, torí ọkùnrin lèmi náà. A ní pé àwa ọkùnrin. Fún ọkùnrin olójú kò mú ò lọ. Eléyìí wà fún pé ká má ṣe kó àìsàn lára obìnrin. Ká má ṣe kó àìsàn láti ara ìbálòpọ̀. Òun leléyìí wà fún. Tó bá ti wà lára wa, bó ti wù kí àìsàn náà le tó lára obìnrin, nǹkan ọmọkùnrin kò ní gbéra. Pé ẹ fẹ́ súnmọ́, bóyá ó ní mágùn lára ni, àbó ní àìsàn kan, àbó ní tẹ̀sọ́ lára, nǹkan ọmọkùnrin yìí ò ní gbéra. Ó máa kákò báyìí. Kò sí bẹ́ẹ̀ ṣe máa gbé jó tó, kò ní gbéra. Àbí tẹ́ bá dìde kó lórí ẹ̀. Kí ni máa lọ bá mi wá? Ẹ lọ bá mi wá alágẹmọ ààyè kan. Ẹ wá ìrù díẹ̀, ibi tó ká, mi ò sọ gbogbo ìrù díẹ̀, ibi tó ká nínú ìrù ẹ̀gẹ́, ẹ wá fi sójú ọlọ. Ẹ fi atare mẹ́sàn sí. Ẹ lọ̀ kó kúnná dáadáa. Tó bá ti kúnná, ẹ fi sígbẹ́rẹ́ sí ìbàdí yín, yípo round. Ẹ fi kíní yìí kún. Ó ti tán. Tí mágùn tàbí tẹ̀sọ́ bá wà lára obìnrin, àbí àìsàn kan wà lára obìnrin, èyí tẹ́ ẹ bá fi kó, kó jẹ́ HIV ni, kó jẹ́ anything, kó jẹ́ nǹkan, èyí tẹ́ ẹ bá fi kó, nǹkan ọmọkùnrin máa súnkì báyìí. Ó máa ká kò bí ìrù alágẹmọ. Àbí tẹ́ bá dìde kó lórí ẹ̀. Títí dìgbà míì, ẹ subscribe, ẹ follow mi. Àkọ́túnṣe kan tó ń bọ̀ tí mo mú bọ̀ wá fún yín. Títí dìgbà náà, ire o.